lè káwọn àfáà yìí gbogbo àwọn tó ń sọ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. This is not good. Àwọn èèyàn sọ́fà nítorí ẹ̀kẹ́ máa sọ tọ́lẹ̀ sọ yìí. Ẹni ìjọba lọ sí yóò rẹ̀ mọ́lájà báwọn ìjọba sọ̀rọ̀ kó dáṣẹ́lẹ̀ kíbi ilé pa àwọn èèyàn káwọn èèyàn yóò sọ́fà ẹ̀jẹ̀ ìsìnlẹ̀ ń jà ṣẹ́yìn lọ́lọ́run. This is not what we want to be seeing on social media. Ẹjẹ́ sọ̀rọ̀ bí gbèsè ayé wa ṣe máa dá. Àwọn single mother ló wà ń ta ń bẹ̀ yẹn. Mélòó nú àwọn àpáta sọ̀rọ̀ mélòó ló ní foundation tó fi help àwọn single mother. Mélòó ní foundation tó fi help àwọn orphan àwọn ọmọ òkú ọ̀run. Gbogbo tó yẹ kẹ́ máa ṣe ẹ̀ ṣe. Àwọn oníkẹ̀sì tó ń sọ̀rọ̀ yìí mélòó nú wọn ló ní foundation tó fi help àwọn tẹ́bi ń pa. Ìjà tí ò necessary lẹ́ ń jà káàkiri. Ṣé ń táyé dẹ̀ kùn sí ni tẹ́tàdé máa ṣe láyé ni? This is not good. A'udhu billahi minash shaitani rajim. Bismillah. Let's go and read kulli huwa lahu ahadu Allahu samadu ahadu Ọlọ́hun ọba ológun lam yalidi wa lam yuladi ẹnìkan ò bọ́ba sátì ọ̀bọ lọ́lá Ọlọ́hun ọba òbí mọ́ra wàlá àmúyà kún fún àádú kódà náà bí mu ọmọ òjíṣẹ́ ẹ̀yọ̀mbó ànábì òjíṣẹ́ bó ti fẹ́ràn ànábì tó lọ́jọ́ sí ànábì mu ọmọ ọ̀rẹ́ Ọlọ́run ìkẹ́ àtọ́lá kò máa bá wọn mo ṣe báyọ̀ mọ́ ẹ̀ ń lórí ṣe ẹ̀yọ̀mbó ànábì òjíṣẹ́ mi ìfẹ́ lọ́nù kúrá nítorí tán àwọn tó ń sọ̀rọ̀ bóyá pé ìgbà tó wà ní Islam yẹn wọ́n lè máa mọ̀ tí kúlú aláwù jẹ́ báwo bá mọ́ ṣàgbó ní Barrister mo jẹ́ pé Barrister tún kúlú aláwù yẹn fún wọn pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé òun Ọlọ́run ọ̀kan ṣoṣo lòun aláwù sábẹ́ ọba táyì di ronúkọ lòun lábúyẹ̀ dídí wà láwọn òbí mọ́ ẹnìkan ò dẹ̀ bí òun wà lábúyà kúnlẹ̀ okó wà náà ààrùn kò séyàn kan tó tún lè dàbí òun ọ̀kan ṣoṣo lòun máa jẹ́ títí láéláé so tábà ìjọ sílẹ̀ gbígbẹ́ ta fi ń kí Ọlọ́run ni ṣẹ́ni tàbí ń yan Ọlọ́run oríṣiríṣi ọ̀nà làbí ń gbé àyẹ̀ náà Ayatul Kursi àfi ń kí Ọlọ́run ni. Kò dẹ̀ sí pàṣẹ fi Ayatul Kursi tó bá fi kí Ọlọ́run torí ò ní wú torí ẹ̀ ni wọ́n ti ń pa Ayatul Kursi ní àyà gbogbo ń ṣe because kò sí tó dojú ẹ̀ kọ nísìn ẹni tó ní gbogbo nǹkan ló fi ń kì tó bá wá ṣọ̀ṣọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ṣọ́ ẹ̀ tó bá wọ́n sọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ fún ẹ lọ́lá tó bá wọ́n kọ̀lẹ̀ balẹ̀ sọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ ìkọ̀balẹ̀ jẹ́ tiẹ̀ tó bá wọ́n sọ́dọ̀ ẹ̀ tó bá nígbàgbọ́ ó pàpàdà máa bímọ tásìkò bá ti tó bá wá àìsìkì sọ́dọ̀ ẹ̀ àìsìkì máa padà wá dé tó bá ní sùúrù so it's just like that so bẹ́ẹ̀ ni wọ́n ti Barrister ń sìn tí ò fẹ́ kí ẹ tó wáyé tó kò fẹ́ tí ẹ kẹ́ ẹ lẹ̀ kó wá mú owó kò bẹ̀ sí ní sú ẹ̀ kò bẹ̀ sí ní lọ fún ibi tí ò yẹ kó kí ẹ dé á kí ẹ jù bẹ́ẹ̀ lọ ìyẹn la ṣe ń gbé Ayatul Kursi kú ní wàhálà bí ìgbà téèyàn fi ń pe oríkì Ọlọ́run ni oríkì Ọlọ́run ni wọ́n fi ń kí Ọlọ́run ni kó wá fẹ́ kí àwọn ìdágọ́ wọn ní kí ìwà kórí wa má ṣe kí ni kàmọ́ ṣe nǹkan tẹ́ni ẹ̀fẹ́ kórí wa má wù ú so báyìí rẹ̀ ṣe wá fẹ́ kí Ọlọ́run tó rí òní wú so tàbá kí Ọlọ́run pẹ̀lú kúrò aláwọ̀ tàbá ní wọ́n láwa ṣe kí ẹ yìí lágbájá ìbá àforíjì báwa ṣàánú fún torí jọ̀pọ̀ náà àwọn náà máa padà wá dàbí tiwọn àmì òkú ṣàdúrà fàráyé pé káyé ó yẹ ẹ̀yìn kọrùn kó yà wọn káwa náà tó padà dàbí àwọn káwa náà tó padà dàbí àwọn. Kùránì yẹn jíṣẹ́ fún gbogbo wa Ànábì tó fi jíṣẹ́ gan Ànábì ò láṣẹ kò ní kọ́kọ́rọ́ àlùjánnà lọ́wọ́ Ànábì tó fi ránṣẹ́ gan kò ní kọ́kọ́rọ́ náà lọ́wọ́ Ọlọ́run tó dáná tó dá àlùjánnà ó ti mẹ́rin tó máa kó sínú bẹ̀ àwọn kan máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wọ́n lè máa parí ẹ̀ sọ́dọ̀ Ṣẹ̀tán àwọn kan dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ṣẹ̀tán tó dẹ̀ máa parí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kí babaláwo kan máa gbójú sókè máa sọ̀sọ̀kú sọ pé ẹ̀yìn nìkan àbí káàfà kan máa sọ pé ìgìdí kan ìgbìránì sọ pé kíní kan gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn bí bàtà kò fẹ́ máa dá wàhálà tí ò nẹ́sẹ̀sì bí bàtà kò fẹ́ máa dálẹ̀ ni. ohun tí wọ́n ti ń sọ náà nípa ní wàhálà àti àṣejù àwọn àfáà ló pọ̀ jù táwọn oníbílẹ̀ táwọn fi dìde sí wọn. ṣẹ́rí tó bá sọ yẹn asàfúláì mi ì lè sọ pé wọ́n rí sọ because ṣẹ́rí àwọn àfáà náà we need to check ourselves because ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà láyé náà lẹ́yìn ní sìn pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ibi táyé délé ní àwọn òtẹ́ ọkọ̀ kú aláàfáà ni àti ìfáà kankan àmọ́ níbi tí experience mi délé ní tó wà sọ́pọ̀ ìrìn náà báyé jẹ́ ju àwọn àfáà ni
bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àfà because I'm talking from experience àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi tó yẹ pé àfà ló wà ń díẹ̀ tí wọ́n ṣe tánà jí kọ́kọ́ ṣe tánà jí wọ́n bà nǹkan tó da wọ́n bà jẹ́ àfà ni ó kọrin kan ní volume 11 أيها الذين آمنوا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العزيز مكرم مغفى فولو Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. so bàbá láìpẹ́ ni wọ́n fa àwọn ọ̀rọ̀ kan lórí social media gẹ́gẹ́ bí àfà tí ẹ tún jẹ́ ìmáàmù tí ẹ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń drag àwọn ẹlẹ́sìn mùsùlùmí àpapọ̀ àwọn onímùsùlùmí náà lè drag oníṣẹ̀ṣe ní fanfa ń lọ láàrin àwọn ẹlẹ́sìn méjì yìí tó ń gbé Kùránì wá tó ń gbé àdìtì wá tó ń tu oríṣiríṣi pé nínú Kùránì o wọ́n ní ẹni tí ó bá kó nu ìsìláàmù ó pàdánù oríṣiríṣi náà làwọn ká bẹ́ẹ̀ ni wọ́n láwọn rí ń bẹ̀ ṣé lè ṣe lára wàlẹ̀ ásìrì lélẹ́yìn ni àbójú kí ni ojú rẹ̀ fi wò kí ni àríwò yìí lórí kan tó ń lọ lọ́rọ̀ lórí social media. Ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba lójú ẹni kó yà wá yá iṣu. àmì ẹ̀yin náà ẹ ti sọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ sọ̀rọ̀ tọ́ ọlọ́run náà ti sọ́nu Quran pé a'udhu billahi minash shaitanir rajim wal asri innal insana lafi khusri illa alladhina amanu wa amilus solihati wa tawasaw bil haqqi pàtàwàsàn èyí tó bá di ìrọ̀lẹ́ ayé lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ti wà ní òfò ọlọ́run má jẹ́ àṣòfò àmọ́ àwọn tó ní síbẹ̀ náà làwọn tí wọ́n gbà wá gbọ́ lódodo wà nílùú sọ́lẹ̀ àti èèyàn mélòó ló wà nílé ayé ń sìn tó jẹ́ wà nílùú sọ́lẹ̀ àti ó ṣọ̀wọ́n bàbá torí pé ẹ̀yìn aláìsíkò Àyìndé Balógun ó sọ nù àdìsẹ́ oníṣẹ́mi aláwọ̀ lè mọ́nà àmì ìdá ọlọ́run bá lómẹni tó ń sin ọlọ́run nìkan lómẹni tó ń sin mú dé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ni yìí ìnà ọlọ́run bọ́ lọ́jọ́ èní kó ṣàánú wọn torí kò sí ní ta fẹ́ gbà ní pé kárí nǹkan tí ká má lọ sínú Quran ká má lọ sínú hadith ká má lọ sínú Bible àwọn oníṣẹ̀ṣe yìí náà bá ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ń jáde tó ń sọ yamayama yìí ṣé n tíṣẹ̀ṣe wọn kọ́ wọn ni pé kọ́ máa bá nǹkan jẹ́ ni ṣé n tíṣẹ̀ṣe wọn kọ́ wọn ni pé kọ́ rí nǹkan tó bàjẹ́ kọ́ máa tún ṣe ṣé n tíṣẹ̀ṣe wọn kọ́ wọn ni pé kọ́ rí nǹkan tó dáa wọ́n ṣàfẹ́ máa bàjẹ́. We need to use our senses a gbọ́dọ̀ báyé jẹ́ gbogbo ètò wọn ṣe yẹn bí ìgbà tó fẹ́ gbayé jẹ́ ni torí ní táwọn fẹ́ gbé dání gbogbo apáta gbogbo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ilé olóòṣà ló ti wá bẹ́ẹ̀ni Ànábì Ibrahim ilé olóòṣà ló ti wá gbogbo àwa tá wà láyé ní Nàìjíríà lẹ́ni o tàjọmọ Yorùbá wá tàjọmọ Yorùbá kò sẹ́dá Ọlọ́run kan nínú wa tó lè sọ wípé òun wá láti ilé olóòṣà bí ìwọ̀n bá bọ Ògún nílé ẹlòmíì bọ́ bọ Bàtálá nílé ẹlòmíì bọ́ bá bọ Bàtálá nílé ẹlòmíì bá bọ Ṣàngó nílé ẹlòmíì so gbogbo àwọn tí gbogbo ọ̀pẹ̀ta nobody is immune to this traditional line it came from traditional family ilé ẹlẹ́bọ ló ti wá ìgbà tó yá ló ń ṣe wá sí pé ẹjú gbogbo tẹ́ ń ṣe ilẹ̀ tí ẹ mọ̀ tí ó lè sọ̀rọ̀
tí ò ní kọ̀tọ̀ kí ẹwà nílẹ̀ ń forí balẹ̀ fún does not make any goddamn sense, which is the fact. tó tọ́ bá dé ká bára wa sọ ni ó lè máa gbà but it's like èmi tó máa ń rí náà àwọn mọ́bì Yorùbá tó máa ń ṣe pé tó bá sọ̀rọ̀ tó bá sọ́bọ̀ àwọn babaláwa ní Elédùmarè kìíní kan agbójú sókè ó fún mi ní instinct yìí pé àwọn náà kò gbẹ́ igi ẹlẹ̀ lásán for formality ni wọ́n mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run ẹ̀gẹ́ tó mi sìn torí kò ságbára kan lẹ́yìn Ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So táwọn kan wá dìde lẹ́ni ìpínlẹ̀ kan àwọn ìpínlẹ̀ kan èmi rí tí wọ́n ti rí nínú Kùránì o èmi ò lè rí tí wọ́n ti rí nínú àdìs ìnù tí wọ́n pé kéwì àkejìra wa lọ so and tíbẹ̀ bá tiẹ̀ wá èmi nígbà gbọ́ pé kò síbi kó wà ní Kùránì pé ẹni tí ò bá ṣe mùsùlùmí wọn tó lọ dára pọ̀ mọ́ ẹ̀pá ọ gbọ́dọ̀ pa ni kọ́kọ́ ni àmì lóòótọ́ lọ lọ́wọ́n bá sọ ní Kùránì gbogbo ọ̀nà ló ti sọ àgàgà inú Suratul Tawbah inú chapter 9 inú gbogbo àyà Kùránì pátá gáyà ẹnìkan ni ò ní bísímìláì yà pé inú gbogbo chapter tó wà ní Quran 114 ni and bísímìláì ló bẹ̀rẹ̀ and bísímìláì tàbí ẹ̀ ń sọ yìí 113 ni ò bá jẹ́ because Tawbah ní bísímìláì kò bẹ̀ láti bísímìláì but bísímìláì tí ẹ̀ Ọlọ́run fi pamọ́ sínú àyà innahu min Sulaimana wà innahu bísímìláì rahmanir rahim Ọlọ́run fi bísímìláì yẹn fi pamọ́ síbẹ̀ yẹn Ọlọ́run kò wá bẹ̀rẹ̀ Suratul Tawbah torí láì ní bísímìláì ó bẹ̀rẹ̀ torí yí pé àwọn adẹ́bọ lọ́lọ́run bá sọ̀rọ̀ sí jù ń bẹ̀ Ọlọ́run bá bínú lẹ́yìn pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe tí ó go against Islam nígbà yẹn ní sura yẹn ló fi wáyé so tí alọ́mọ ṣẹ́ta àwọn tó tí ò bá gbà fún inú náà ń lọ ọ̀rọ̀ Ọlọ́run ni so bó ṣe wá sọ yẹn ó fi wá ànábì wa Muhammad ànábì dẹ̀ jíṣẹ́ fún gbogbo wa ó fi Kùránì yẹn jíṣẹ́ fún gbogbo wa ànábì tó fi jíṣẹ́ gan ànábì ò láṣẹ kò ní kọ́kọ́rọ́ àlùjánnà lọ́wọ́ ànábì tó fi ránṣẹ́ gan kò ní kọ́kọ́rọ́ náà lọ́wọ́ Ọlọ́run tó dáná tó dá àlùjánnà òun ti mẹ́rin tó máa kó sínú bẹ̀ àwọn kan máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wọn náà máa parí ẹ̀ sọ́dọ̀ Ṣẹ̀tánì àwọn kan dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ṣẹ̀tánì tó dẹ̀ máa parí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kí babaláwo kan má gbójú sókè máa sọ̀sọ̀kú sọ pé ẹ̀ẹ́nìkan àbí káàfà kan máa sọ pé ẹ̀ẹ́nìkan Ibrahim sọ pé kìnnìkan gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn bí bàtà kò fẹ́ máa dá wàhálà tí ò nẹ́sẹ̀sì bí bàtà kò fẹ́ máa dálẹ̀ ni. ohun tí wọ́n ti sọ náà nìkan ní wàhálà àti àṣejù àwọn àfáà ló pọ̀ jù táwọn oníbílẹ̀ táwọn fi dìde sí wọn. ṣẹ́rí tó bá sọ yẹn asàfúláì mi ì lè sọ pé wọ́n rí sọ because ṣẹ́rí àwọn àfáà náà we need to check ourselves because ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà láyé náà lé ní sí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ibi táyé délé ní àwọn òtẹ́ ọkọ̀ọ̀kọ̀ aláàfáà ní àti ìfà nǹkan àmọ́ níbi tí experience mi délé ní tó wà sọpọ̀ ìrìn náà báyé jẹ́ jù àwọn àfáà ní bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àfáà because I'm talking from experience I'm talking from experience bí ṣe ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn ń sìn àwọn tó mọ̀ mímọ̀ ní pé àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi tó yẹ pé àfáà ló wà ń díẹ̀ tí wọ́n ṣe tánà jí wọ́n bà nǹkan tó da wọ́n bà jẹ́ àfáà ni wàláhì àfáà tó wá bá nǹkan tí ó jẹ́ ọdún ẹ̀sà ẹni tí máa sọ wípé ọ̀rọ̀ táwọn oníṣẹ̀ṣe ń sọ pé àwọn àfáà nǹkan kìnnìkan tí ọ̀tún mo rí sọ because I am talking from my own experience. It's not something I can say on social media. Bàbá ọ̀tọ̀ ni wọ́n mọ̀ pé ọmọ tí mo sọ. Bàbá àfáà tẹ wá sọ yìí sà àfáà níbẹ̀ yẹn ní level yẹn ní arena yẹn ṣé Islam nìyẹn ni àbí wà àfáà ló hàn ìyà tó wà lára àfáà ló hàn. ní middle fún question tẹ bèrè yẹn ṣe rí ìtẹ́ ìsọ iná sí okùn jà rọrùn níbi tá a wà lọ́hùn because àwọn kan wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ́sìsì ẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ wọn kò yẹ yín sìn pé wọn tẹ̀ ń fẹ́ rí dúdú sójú so ọ̀pọ̀lọpọ̀ wọn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé
gbogbo àwọn terrorism tí wọ́n ń gé orí tó ń ṣe gbogbo oríṣi gan ní Arab countries yẹn wọ́n pa gbogbo wa pọ̀ ni èmi dẹ̀ máa ń jẹ́ kó mọ̀ pé look Islam ò kọ́yàn yí pé kó máa lọ bẹ́yàn lórí torí pé kì í ṣe mùsùlùmí kò síbi sí Islam sọ pé bí èèyàn bá pa èèyàn kan unjustifiably it's just as if you kill the whole world n tí Islam sọ fún wa nìyẹn. tó bá pààrọ̀ lọ́nà àìtọ́. lọ́nà àìtọ́. ṣó ti ẹ̀ kí èèyàn pààyàn rárá. ẹni tó lè dá. ṣó ti ẹ̀ kí èèyàn pààyàn rárá. n náà sọ iye ẹni tó yẹn ò lè dá lọ́rùn kò gbà wá láàyè ẹ̀ láti gbà á. kódà tí ẹ̀dá tó ronú títí tó gba ẹ̀mí ara ẹ̀ kò lè rí àforíjì wájú Ọlọ́run. nínú Kùránì. nínú tọ́lọ́run bá sọ because you don't have the right to do that. You don't have the right to terminate your life. No matter what happened, you don't have the right. But àwọn ọkùnrin mi máa ń ṣẹlẹ̀ tó máa ń já sí pé wẹ́ kò sí nǹkan tẹ́lá lè ṣe pé ikú yájẹ̀ sí lọ. For example, ẹ wo ti n tó ṣẹlẹ̀ lórí social media ẹni tó ọkùnrin tó bá obìnrin 400. obìnrin 400 yìí. So obìnrin tó parẹ́ ẹ̀ sìn wẹ́ n tó da n tí ò da ló ṣe. But bàbá tó lò sọ́tún tábà lò sọ́sìn náà ṣe pé nígbà míì ikú máa ń yá ju ẹ̀sìn lọ because tó gbogbo àwọn tó ti gbé gbogbo kíní wọn síta yẹn sìn tó máa fi kú inú ìrònú náà máa wà so nígbà míì máa ń da kó nítorí kéèyàn kúkú kú ju wípé kó wà láyé bí tó máa wá ṣẹ̀sìn but still Ọlọ́run ò fàyè lẹ̀ láti gbẹ̀mí ara wa Ọlọ́run ò fẹ́ láti wọ́n lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ìwà tá máa wù ú exactly ọmọ aládé fi ta àgbẹ̀mí ara wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kamari yẹn ìwà tá máa wù tó máa di pé ìtìjú wa wá dé tá máa sọ pé a fẹ́ gbẹ̀mí ara wa we need to stay away from it. ká má ṣe é. gbogbo ọ̀nà Ọlọ́run ti fi kọ́ wa nínú Quran tó bá rí pé ọkọ tó ń fẹ́ kò dáa kò ní time fún ẹ fílẹ̀ leave that marriage and go and marry another person. It doesn't have to be a do or die. You don't have to be in a home with a matrimonial home. Kò wá fi bẹ́lẹ̀ wọ́n ní kóbìnrin tàtọ̀rìn. Kọkùnrin tàtọ̀rìn. Ẹni máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ọlọ́run ò dá wa dọ́gba. No matter how we can say it. Kódà àwọn ọkùnrin gan, àwọn ọkùnrin tọ́lọ́run bá dá. Bọ́lá ti dá wa tó. Abáníkà tàtọ̀rìn. Ẹni kan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Bọ́lá ọdún mẹ́fà bá ń tàtọ̀rìn sí. Wọ́n bí bàbá 70 rẹ̀ kó ló fẹ́ tàtọ̀rìn. Ẹyin ẹ̀mí ìtọ́ máa kọ́ sí lára. Bẹ́ẹ̀ bọ́lá bàbá 70 bá wọnú bathroom lẹ́yìn sí. Kì í ṣe pé bóyá pé àrùn ló ń ṣe ló fi pẹ́nu bathroom. Ọjà ti dé ni. Bá ti dé. Ilé táìmù tó mọ 5 years máa fi tọ̀ nínú bathroom kọ́ ni mo 70 years máa fi tọ̀. Prostate ti wọlé. Exactly. Ìsétọ̀ ti wọlé. Exactly. So I mean it's just like to me ọkùnrin yàtọ̀ sóbìnrin obìnrin gbọ́dọ̀ class ó gbọ́dọ̀ gbé rẹ̀ with courage. Ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ kọrẹ ilé ẹni àpọ́nlé lóbìnrin gbọ́dọ̀ jẹ́ nígbà tí gba ọkọ tó fẹ́ yín sílé tí ó ń lẹ́jọ́ ṣe pẹ̀lú ẹni tí ò fídíò yín ẹni tó wá lọ ń bá ń ta ló wá ń fi lẹ́wọ́ ọdún mọ́ fídíò is that not craziness? I mean it's like mo kàn yà lọ́dọ̀ yẹn ni ọ̀bọ̀ mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yí pé Ọlọ́run sọ ìgbòho èmi ò rí bí tí àwọn kan dìde tó ń sọ pé ẹgbẹ́ Yorùbá ṣe Islam kíní kan ní wọ́n gbọ́dọ̀ bẹ lórí wọ́n gbọ́dọ̀ ṣe kíní kan ṣé ní gbogbo àwọn àyà tó sọlẹ̀ kalẹ̀ ní Quran ẹgbẹ́ pọ̀ mí sìn àwọn àfáà àgọ́ fúnra wọn gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe ṣe sọ wípé kíní kan àṣejù àwọn àfáà náà pọ̀ àṣejù àwọn àfáà kan wà tó nínú àwọn àfáà mi náà ni there was a day tó sọ fún mi pé ṣé òtájú ló máa pè mí I mean pé you did not have a beer kíní kankan bẹ́ẹ̀ and Sunna sọ pé you have to have a beer mo ní ibo ni Sunna ti sọ fún ẹ pé dandan mo gbọ́dọ̀ ẹbọ lọ sọ́nù mọ́ àmì ibo ni Sunna ti sọ ṣé Sunna sọ fún mi kí n nira mi lára I mean mi ànábì ní àníyàn ti kẹ́bìlà àlàhámù àníyàn ti ṣáájú iṣẹ́ ta bá ṣe ẹlòmíà ṣe nǹkan míì ní nǹkan tó da lórí àníyàn tí ò da la máa fi sọ́lẹ̀ sọ because wá sí tí mo ṣe fún jẹ́ ènìyàn mo ní nísìn
ojú gbogbo èèyàn ló ṣe ń sọ pé mi ò ní rúbọ̀ mi ò ṣe kíní kan ṣé àníyàn tó dáa ló fi sọ yẹn ó ní kí ló báwo ṣe sọ bẹ́ẹ̀ mo ní o láníyàn tó mẹ́tò bá láníyàn tó dáa ni ó yẹ kó pè mí sẹ́gbẹ̀ẹ́ kan ni èyí tó ń sọ fún mi ń sìn wá sí tó ń ṣe òun kan sọ láti tánìṣì méjì mi you know the kind of person I am kárí mi ni kò ṣe kárí mi ni you know the kind of person I am you supposed to call me sẹ́gbẹ̀ẹ́ kan tó wọ́n máa ń sọ kì í ṣojú àwọn ọ̀jọ̀mọ́ mi ló tó máa ń sọ pé mi ò ní rúbọ̀ mi ò ṣe kíní kan plus that make any kind of sense. bí ẹni yẹpẹrẹ yẹn ni exactly ojú àwọn ọmọ lójú tẹ́sí wọn ló máa fi rí pé n tó ṣe òun ṣe wá sí fún mi kó o ṣe wá sí òun bà mí jẹ́ ni because èmi tó sọ fún mi pé mi ò dárùn bọ̀ sí you never know what I'm going to bá fi gbòmí lẹ̀ fún jẹ́ méjì wàláhì ìwà tó fi jẹ́ tìǹbà tó wájú ọlọ́run bẹ́ẹ̀ tí mo sọ yìí láì jẹ́ méjì tí mo gbọ̀n dára mi nílé sùn ó máa ń rú mi bíi so tí n bá wá fa kúrò pé kí n lè ní ìdẹ̀ra àlàáfíà ní ṣé ìyẹn ni mo ṣe níwáwọ àgbẹ̀ náà lọ wọ́kọ́ ló ní iná wọ́kọ́ ló làjẹ́ náà so táwọn máa ṣe wá sí fún wa ẹni náà jẹ́ ká máa ṣe wá sí tí ọlọ́gàn nígbà ní ìbádà ká ṣe wá sí pẹ̀lú ìfẹ́ bàbá láwọn ló sọ ara ọkọ̀ tí mo fi àgírí pẹ̀lú àwọn oníṣẹ́ ìṣe pé àwọn àfáà náà gírímọ́ká ìwà ti pọ̀ jù àṣejù ti pọ̀ jù àfọ́tọ̀ ti pọ̀ jù we just talk any how n tí kúrò ní ọkọ̀ wa là ń sọ ànábì arábìnrin kan wà ní ayé ànábì arákùnrin ni wọ́n arákùnrin náà ìmọ̀ ń lọ da ìgbẹ́ sí ẹnu ọ̀nà ànábì nínú ọ̀nà mọ́ṣáláṣí ànábì tó tó ṣèjì kan náà bá arákùnrin náà kó wá ànábì wá bèèrè ọ̀rọ̀ sọ wípé arákùnrin tí ó máa ń gba ìgbẹ́ yìí ń gbọ́dọ̀ wà àwọn gọ̀gọ̀ bẹ́ẹ̀ wọ́n bá jà àwọn tó dé tí ò rà èèyàn kan lé òun mọ́lé ànábì ní ẹmú mi ìṣó ní ẹ̀ nígbà tó máa délé orí ààrẹ ni wọ́n bá ànábì ní lọ́sọ̀tò ànábì ń kàn wá kí ẹni pé àwọn gbọ́dọ̀ wọn rí pé ọmọ wa ń dàgbẹ́lẹ̀ òde wàá wá mọ́ ààrẹ wọn sọ fún un pé ààrẹ ò yá ni gọ̀gọ̀ bẹ́ẹ̀ lòun ṣe wá wọn ní òun tó ń dàgbẹ́lẹ̀ ó tún wá padà wá kí òun ìjọ yẹn lẹ́nu yẹn gba Islam tó wọ́n jẹ́ pé àwọn àfáà yóò dé òsì ní ìjọ tó ti ń dàgbẹ́lẹ̀ yẹn làwọn náà ti máa rọ́ta bá tí àdá sí ìjọ tó ti ń dàgbẹ́lẹ̀ yẹn làwọn náà ti máa sọ̀rọ̀ àwọn wá sí àlùfàǹṣà àwọn wá sí ìjà kí ló dé wá ìtàkùn ìjà Ọlọ́run ní ká jà àbẹ́bí ṣe wá sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ṣe wá sí pẹ̀lú ìjà eléyìí inú lọ́lọ́ lọ ọ̀hún inú lọ́lọ́ lọ ṣé ilẹ̀ ní kọ́kọ́rọ́ ni ẹ̀yin ní sẹ́kẹ́tì Ọlọ́run ni ṣé ilẹ̀ ní kọ́kọ́rọ́ ni wọ́n wà ilẹ̀ ní kọ́kọ́rọ́ àdìjọ́ náà káwọn afá náà ṣe pẹ̀lẹ́pẹ̀ àgbàgbà bá àwọn afá tó jẹ́ tẹ̀blì wàhálà yẹn ti pọ̀jù àwọn afá súnmọ̀ àwọn afá tó jẹ́ àwọn bàbá wa náà lójú ọ̀nà súnmọ̀ àbẹ́ Muhammad yìí tó jẹ́ wà fà àwọn alùsùnmọ̀ tó yẹ pé wọ́n ti dàgbà sínú alùsùnmọ̀ inú àwọn náà dùn báwọn àwọn alùsùnmọ̀ sí wọ́n ṣe ń ṣe inú àwọn náà dùn àwọn bàbá wa àwọn bàbá wa ẹlẹ́yà gbogbo wọ́n ṣe wáàsí tó dáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ń ṣe wáàsí wọn ò mú ní kólekóle wọn ò mú ní pé ká máa ṣe wáàsí ká máa sọ̀rọ̀ bí èpè kí ni kò ní lọ́dún lọ kí ni kò ní kò no it's not like that ẹni tó fẹ́ join Islam bò ní fẹ́ join nígbà tá a bá ti ń ṣe pé alápè sójú ọ̀nà ọ̀sẹ̀ sìn afẹ́kọ́ bá aṣọ ẹ̀sìn adẹ̀ iṣẹ́ pé adẹ̀ sọ pé mi mọ́ lọ ṣé ẹni tó fẹ́ jẹ́ ẹni tó ti ń ṣe ìkọ̀kọ̀ tí ò dá sìn adẹ̀ fẹ́ kó jù ú lẹ̀ tàbí ṣe wá sí Islam tó kó jù ú lẹ̀ tàbí ń ṣe pèpè nínú ló ń lọ ṣe ẹ̀kọ́ ẹ̀rù máa bà kò ní fẹ́ wà anábì ò ṣe dáwà tiẹ̀ báyìí wàhálà yìí ti pọ̀ jù nígbà tó bá tó wá sọ bá àfọ àyẹ̀mọ́ nílò mo ní gbàtí wọ́n sọ̀rọ̀ ó ní láyé àná ó ní ìtànàbí sọ ní wọ́n tó bá sọ pé ìtànàbí sọ bí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ní ìtànàbí sọ láyé yìí gbogbo àyà tó wáyé nínú Quran ó nídìí tó fi wáyé ó ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ báwo àyà yẹn fi wáyé gbogbo ẹlẹ́gbẹ̀ ló ń bá òde ìsìn mu imí inú náà wà tí òbóde ìsìn mu tá a lè kọ̀m̀píà ẹ̀ ó ní tó ń ṣẹlẹ̀ kó tó di wípé àwọn àyà yìí ń wáyé ìgbàtí iná wáyé lórí wípé nígbàtí ànábì tí ó ń kírun yìí kọ́ pèpè kọ́ sí ìmọ̀ ọmọ ẹ̀ ó ṣaláìsí bó ṣe ṣaláìsí lọ gbà tó gbọ́rọ̀ yẹn báyìí kò mọ̀ gbà tó ṣe kábàrà lẹ́ẹ̀mejì lórí rákà àkọ́kọ́ ó tún wá lọ sórí rùkú ó tún dìde ó tún ṣe kábàrà lẹ́ẹ̀márùn-ún lórí rákà ẹlẹ́ẹ̀kejì nígbà tó wá di pé wọ́n sálámọ̀ tán inú làwọn sàbí wọ́n sọ pé àbẹ́bì àkínú yìí dìbà rí
ohun ọmọ ohun ìgbà tó pẹ̀lú bó ṣe gbé dáìta torí ẹ̀dá ìta lọ́rùn apọ̀mọ̀ ìjọ léyà ó tún wá gbé ọlọ́run ga ó tún ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ìnà ibẹ̀ ni súra ẹ̀ fi wá bọ́ọ̀lẹ̀ pé iná àtẹ́yìnà kàlẹ́kà a'udhu billahi minash shaitani bismillahir rahmanir rahim iná àtẹ́ wà nọ́bì àti fún ẹ lábàtà orí máa wùlẹ̀ èyí nù àfíẹ́ tó pé ìfẹ̀ta ní sí ẹ láfíẹ́ fi ń ṣe wáàsí fáwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ kọ́ lè mọ̀ pé ìwọ tá nífẹ̀ẹ́ sí adọ́ ẹ wò a ní kí mẹ́fà kú lójú ẹ̀mí ẹnu àwọn ọmọ ẹ tó bá jẹ́ pé àfáà àkọ́tọ́ lòun gbà fún láyé ń sìn ló bímọ méje tí mẹ́fà kú gbogbo àwọn ọmọ èèyàn ti sá lọ wọ́n ní láti mẹ́fà ti kú nù ọmọ àfáà ó kẹ́ ẹyọ kan tẹ́yẹ̀ kan yẹn bá kọ́ mọ́yẹ̀ pé ọmọ jọ̀mọ́ kan ló ti máa náwó gan tẹ́rù pẹ̀lẹ́ yẹ̀ bí tà náà. wọ́n yẹ kí ọlọ́wọ́ sí lọ́dọ̀ ẹ̀. exactly ọlọ́run lè lọ́wọ́ sí lọ́dọ̀ mẹ́kọ́nìkì ọkọ̀ ló ń ṣe but ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹni tẹ́rù nífẹ̀ẹ́ sí jù gbogbo ayé òun dánwò torí ẹ̀yìn tẹ́ bá máa rí torí kò sẹ́dà tó wà láyé tí ò ní rádánwò ọlọ́run má dán wa tán so kí wá là ń bá ká aláfẹ́ pé ju aláàjì súnmọ́ ìnáwó balógun àwọn ọkọ̀ tí mi fi láìkì barista ni ó kọrin kọlu volume 11 ó ní ayyuha alladhina amanu ayyuha alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min azabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khairun lakum in kuntum ta'lamuna yaghfir lakum dhunubakum wa yudkhilkum jannatin tajri min tahtiha al-anharu wa masakin tayyibatan fi jannati adnin dhalika fawzul aziz mo kéwú mo kírun mo gbà fọ́lọ́run ẹ̀tẹ́wọ́ àdúrà ẹ̀yìn àmì ẹ̀wọ́ àdúrà ẹ̀yìn ṣùgbọ́n gbogbo ẹni tó dúró àtẹni tó jókòó ẹkùn wa gbòdìdè ní àyíndé ní kẹtẹwọ́ àdúrà sí bàbá lókè láyé ń bí o àgbélébàrè àrìnàkórè àpòyà ibi àránṣẹ́ olúwa ẹgbà kò máa bá wa o alájì kọrin yẹn pé nínú sọ́ọ̀tù sáàfù ni wọ́n ti yọ àyà yẹn nígbàdá àwọn olùbílẹ̀ mẹ́ṣẹ́ tó ń sinmi lára ayé àlẹ́dẹ́ àwọn àdúrà ẹjẹ́ àpè yín lọ sójú ọ̀nà òwò tẹ́ máa ṣe tẹ́ máa jèrè tẹ́ ẹ̀ ní pàdánù ọ̀túnjá ìfúnná fi ṣe bílí láì bí àánú wà lè kún ẹ má gbìyànjú ó kọ́ sọ ayé àlẹ́dẹ́ àwọn ọmọ aláàdúrà alátújà àti túnjí ìkúnlẹ̀ àtọ́bìlà alẹ́ túnmí nínú náà bí láì wà rọ̀ súlì ẹgbà omi ọlọ́run bá gbọ́ kẹ́lẹ̀ gbà Ànábì Muhammad tí mo rọ́ sí kẹgbà gbọ́ ọ̀túnjá ìdílé fi ṣe bílí ẹ máa wá gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀mí ọlọ́run bá pẹ̀lú owó yín àti kíni àti ẹ̀mí yín dáríkùn àìrùn láti ní kòtùn ta àlàmọ́ọ̀nà ilé ìlú lóore fún yíjù tó bá yẹ pé yìí mọ̀ ní so ọlọ́run tó wá pa wá láti pé ká máa gbìyànjú sójú ẹ̀nà ẹ̀sìn ká máa pẹ̀lú owó wa àti ẹ̀mí wa ká máa ẹ̀mí tọ́lọ̀ ní ẹ̀sọ́ yìí ní pé ẹ̀mí tó ń fún wa yìí ká máa fi ṣe wáàsí táwọn èèyàn fẹ́ gbọ́ kì í ṣe táwọn èèyàn fẹ́ gbọ́ la fẹ́ sọ àwọn Yorùbá wọn ní tó bá máa mú ọ̀bọ á ṣe bí ọ̀bọ ẹ bá lè pariwo ẹ̀yìn tọ́ àwọn ọlọ́rin lọ́wọ́ kò sẹ́ni tó máa fẹ́ gbà Islam yíyá àmì ẹ̀tọ́lọ̀ bá ti ṣì lọ́nà kò sẹ́ni tó lè fi mọ̀nà ẹ̀tọ́lọ̀ bá dẹ̀ ti sọ pé ó máa mọ̀nà kò sẹ́ni tó lè ṣì lọ́nà but still ọlọ́run pa wá láṣẹ pé ká gbìyànjú sójú ẹ̀mí sí òun ọlọ́run pẹ̀lú ẹ̀mí wa sọ yìí kò sọ yí pé bóyá pé ẹ̀mí wa yẹn ó ń jẹ́ ká máa mọ̀ yí pé gbogbo tọ́lọ̀ bá fi fún wa bí ọ̀rọ̀ ni o bí dáadáa ni o ká fi gbìyànjú sójú ẹni because ẹ̀mí wa náà ló jẹ́ ká máa jẹ́ èèyàn tí ò bá sí lára wa mọ́ á ti dòkú àjẹ́ nǹkan kan mọ́ so káwọn àfáà náà ká ṣe sùúrù because níbi táyé délé ní yìí bí ilé ayé ṣe rí in the 70s bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní 80s káwọn tí sọ 1400 years ago tánàbí ti lọ ayé ti yí padà nígbà yá ànábì kò sí fóònù a rẹ̀ ń sọ pé àdìsá ní Muhammad inú sọ ọ̀rọ̀ ẹ̀ ní sísọ àti iṣẹ́ ẹ̀ láńpẹ̀ ní kíni láńpẹ̀ ní àdìs ọ̀rọ̀ ànábì iṣẹ́ ànábì láńpẹ̀ ní àdìs yìí nínú iṣẹ́ ànábì kò máa sí fóònù bẹ́ẹ̀ kò sí mọ́tò gan nínú iṣẹ́ ànábì kò máa sí kọ̀ǹpútà bẹ́ẹ̀ nínú iṣẹ́ ànábì
wọ́n sọ máa fa ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ní mi ò dáhùn bọ̀ sí iṣẹ́ ànábì ọ̀rọ̀ ànábì ní gbogbo lápẹ̀ ní hadith ó ní yes mo ní so mo ní kí ló dé tí wo ò ṣe gun ẹṣin àbí ràkúnmí ní highway wá sí mọ́ṣáláṣí ó ṣe jẹ́ pé lẹ́sọ̀sì ló wá gbé wá tó wà lọ́bí ògùn lẹ́sọ̀sì ó ní àṣẹ ìtajìdí dáhùn mo ní so ní tí ó mú ẹ tí ò fi possible ó ní ó possible tí èmi náà fi lè fa irun bọ̀ mi because o convenient fún mi exactly tí wọ́n fi lẹ̀ you never tí wọ́n bá rí mi àánú mi á ṣe é àrẹwà balẹ̀. I mean, one thing is that tó bá jẹ́ pé èmi náà tó ní gírímọ̀ káyì bíi tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀ máa dìjà. Because wọ́n ṣe bá mi sọ ìsọ àti tara ń kọ́ bí àtàkì ló jẹ́ fún mi. Ní wọ́n ṣe correct lẹ́sẹ̀kẹsẹ̀ pé orú wọn tó ṣe ò bá kàn tẹ̀ ìpè sẹ́gbẹ̀ kan ó fẹ́ máa sọ orú eléyìí ni wọ́n ṣe àpò dáa this is not good. You know, I mean, one thing is that ọlọ́run bọ́ lójú ẹ̀nì kó gbàdúrà wa kó ṣe dáadáa. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé Islam kọ́ wa táwọn àfáà tí wọn tẹ̀lé tó kàn ń ṣe ìfẹ́ ẹnu èyí ẹni máa sọ gbogbo àtàjókòó tí lọ́wọ́ yẹn wípé ẹ má fi àwùjọ àwọn onítẹ́rọ́rìsì vu gbogbo wa we are not the same gbogbo tó ń ṣe yẹn Islam ò rọrọ níṣẹ́ ẹ̀ Islam ò ní kọ́ ló máa bọ́ọ̀bù ẹ̀yìn àwọn èèyàn Islam ò ní kọ́ ló máa pààyàn unjustifiably kí ló ṣe fún wọn ọ̀tọ̀ lèèyàn ọ̀tọ̀ lẹ̀sìn don't combine them they are different entirely ọ̀tọ̀ èèyàn máa jẹ́yàn lọ́jọ́kọ́jọ́ ni ẹ̀sìn wà lọ́tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa láyé lẹ́nìí kì í ṣe tẹ́sí sọ là ń ṣe. Bàbá torí àsìkò wa àwọn tí wọ́n wá lọ sínú ìṣẹ̀ṣe tí wọ́n ń kọ̀ndẹ́mù lénìí wọ́n ní kúlíwàlá àwọn kúlíwàlá bí ọ̀rọ̀ lásán ni òye ká máa fi kí wọn òye ká máa lónà téná kíníkan kíníkan. táwọn iṣẹ́ oníṣẹ̀ṣe lọ́sọ̀ yà bá wà. àwọn oníṣẹ̀ṣe ló ń sọ ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe ló ń sọ yìí àwọn Kàsíìmù àwọn Isiaka àwọn Mufutahu àwọn Kamilu àwọn Saidi tí wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe ni wọ́n ń sọ eléyìí kí ni mẹ́sẹ̀jì fún wọn tó tí wọ́n bá ti ẹ̀ṣẹ̀ Islam mọ́ kí ni mẹ́sẹ̀jì fún wọn lórí bí peace ṣe máa wà ní Nàìjíríà a máa fọ̀rọ̀ ẹnu máa fi dá wàrà lẹ̀ kí ni mẹ́sẹ̀jì. mẹ́sẹ̀jì mi ni pé kí wọ́n bẹ̀rù Ọlọ́run kọ́ dẹ̀bẹ̀rù táwọn náà ń ṣe kọ́ pé kọ́ máa ṣe tí ò dáa kò kọ́ wọ́n pé kọ́ máa bá ti kọ́ máa bu ẹnu àtẹ́lù nǹkan tí ọmọlàkejì wọn ń ṣe tí ò kọ̀ wọ́n. àmì tábàdìkúlù aláwọ̀ ìtọ́wọ́ fókù kí ni kọ̀ọ̀sáàni wọn pẹ̀lú yẹn. A'udhu billahi minash shaitani rajim bismillah aláìsí kọ́ ẹ̀rọ oníkúlé wà láwù àdùn Allahu samadu àdùn ọlọ́run ọba ológun lámúyẹlídì wà lámúyúládì ẹnìkan ò bọ́ba sátì ọ̀bọ lọ́lá ọlọ́run ọba òbí mọ́ra wàlá àmúyà kún àwò kún fún àádú kódà náà bí mu ọmọ òjíṣẹ́ ẹ̀yọ̀mbó ànábì òjíṣẹ́ bó ti fẹ́ràn ànábì tó lọ́jọ́ sí ànábì mu ọmọ ọ̀rẹ́ Ọlọ́run ìkẹ́ àtọ́lá kò máa bá wọn mo ṣe báyọ̀ mọ́ ẹ̀ ń lórí ṣe ẹ̀yọ̀mbó ànábì òjíṣẹ́ mi ìfẹ́ lọ́nù kúrá nítorí tán àwọn tó ń sọ̀rọ̀ bóyá pé ìgbà tó wà ní Islam yẹn wọ́n lè máa mọ̀ tí kúlú aláwù jẹ́ bọ́ọ̀ bá mọ́ ọ́n ṣàgbóni Barrister mo ṣe forí Barrister tún kúlú aláwù yẹn fún wọn pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé òun Ọlọ́run ọ̀kan ṣoṣo lòun aláwù sábọ́dọ̀ ọba táyì jí ronú kan lòun lábúyẹ̀ nídìí wà láwọn òbí mọ́ ẹnìkan ò dẹ̀ bí òun wà lábúyà kúnlẹ̀ okó wà ní ààbì kò séèyàn kan tó tún lè dàbí òun ọ̀kan ṣoṣo lòun máa jẹ́ títí láéláé so tábà ìjọ sílẹ̀ pípẹ́ ta fi ń kí Ọlọ́run ni ṣẹ́ni ta fi ń yan Ọlọ́run oríṣiríṣi ọ̀nà la fi ń gbé ayé náà Ayatul Kursi a fi ń kí Ọlọ́run ni kò dẹ̀ sí báṣe fi Ayatul Kursi tó bá fi kí Ọlọ́run torí ò ní wú torí ẹ̀ ni wọ́n ti ń pẹ́ Ayatul Kursi ní àyà gbogbo ń ṣe because kò sí tó dojú ẹ̀ kọ nísìn ẹni tó ní gbogbo nǹkan ló fi ń kì tó bá wá ṣọ̀ṣọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ṣọ ẹ̀ tó bá wọ́n lásọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ fún ẹ lọ́lá tó bá wọ́n kọlọ̀balẹ̀ sọ́dọ̀ ẹ̀ ó ti dọ̀kọ̀ ìkọ̀balẹ̀ jẹ́ tiẹ̀ tó bá wọ́n mọ sọ́dọ̀ ẹ̀ tó bá nígbàgbọ́ ó pàpàdà máa bímọ tásìkò bá ti tó tó bá rú àrísìkì sọ́dọ̀ ẹ̀ àrísìkì máa padà wá dé tó bá ní sùúrù so it's just like that so bẹ́ẹ̀ ni wọ́n ti Barrister ń sìn tí ò fẹ́ kí ẹ̀ tó wáyé tó kò fẹ́ tí ẹ̀ kẹ́lẹ̀ kó wá mú owó kò bẹ̀ sí ní swear kò bẹ̀ sí ní ná fún ibi tí ò yẹ kó kí ẹ dé á kí ẹ jù bẹ́ẹ̀ lọ ìyẹn la ṣe ń gbé Ayatul Kursi kó ní wà láò bí ìgbà téèyàn fi ń pe oríkì Ọlọ́run ni wọ́n fi ń kí Ọlọ́run ni kó wá fẹ́ kí àwọn ìdágọ́ pọ̀ ní kí ìwà kórìíwá má ṣe kí ni kàmọ́ ṣe nǹkan tẹ́ni ẹ fẹ́ kórìíwá má wù ú tó báyìí lẹ́jọ́ wá fẹ́ kí Ọlọ́run tó rí òní wú
so bàbá kí Ọlọ́run pẹ̀lú kúrò aláwọ̀ tá ní wọ́n láwa ṣe kí ẹ yìí lágbájá ìbá àforíjì báwa ṣàánú fún torí jọ̀pọ̀ náà àwa náà máa padà wá dàbí tiwọn àmì òkú ṣàdúrà fàáyé pé káyé ó yá ẹ̀yìn kan òun kó yà wọn káwa náà tó padà dàbí àwọn káwa náà tó padà dàbí àwọn. Ọlọ́run jẹ́kẹ́ mi ogun Ọlọ́run má jà á kú báyìí. So àìmọ̀kan òun ló ń ṣe wọ́n tó bá mọ̀ kan àìmọ̀kan àti wípé àwọn náà wọ́n fẹ́ máa bọ̀bọ̀ jáwúra wọ́n ń wí pé àwọn àfá àtàkì àwọn náà fẹ́ àtàkì àpadà. That is just it nípa fẹ́ ṣe nìyẹn gbogbo tó ń sọ yìí àwọn náà mọ̀ òótọ́ but wọ́n kàn fẹ́ máa create wàhálà tí ò necessary ibi táyé dẹ̀ dé yìí nídìí gbogbo táwọn tó ń ṣe yìí mọ́ ṣé ìlú tí ò dá yìí tẹ́ni kálukú ò tí ìròyìn jẹjẹ yìí tí gbogbo nǹkan wọ́n gógó yìí tí gbogbo ayé ti bàjẹ́ tọ́ yìí tí gbogbo àwọn ti do níyàwó tán yìí tí ò síṣẹ́ ń ta láti ìgbà tí mo ti wà ní l'Amẹ́ríkà àárín bíi 2 years to this time tí mo ń rí ó dùn mí kí n má sọ pé bànújẹ́ tí n bá jáde báyìí pé mo kàn jáde pé ókè o pé àwọn ọkọ̀ tẹ̀lé àwọn àbúrò mi lọ àbí mo tẹ̀lé àwọn ìyàwó mi lọ sí ọjà báyìí pé kàkọ́dá tí wọ́n pẹ́ àwọn àtàwádé láti lóyìnbó àwọn èèyàn má tètè dá wa mọ̀ mi lè káyé èèyàn tó máa dúró sí mi lẹ́gbẹ̀ẹ́ gbàmí máa jókòó sínú mọ́tò máa ní mi ní bọ́lẹ̀ pé àwọn èèyàn máa bẹ́ẹ̀ máa bọ́ọ̀gì mi mo ti jọ́kọ̀ọ́ wà sọ pé ọjà náà ni mo lọ mo ti páàkì báyìí àwọn tájọ́ ọlọ́mọ ẹ̀yẹ wọn ní ilé mọ́tò lọ mo rán ọmọbìnrin náà very pretty. I mean you cannot even believe that she's doing that pure water ló gbé sórí tó ń kiri tó wá bá mi níbi ẹgbẹ́ mọ́tò ló ní ẹjọ́ sá ohun tí ọmọ òun wà nílé òun lọ sí school òun rí pé ẹjọ́ ń bá lè fún òun lọ́wọ́ nǹkan pé pure water iná lòun náà manage omi fẹ́ lè máa jáde lójú mi bá tọwọ́ bá bùn bá fún 10,000 yẹn ó kúlẹ̀ fẹ́ bẹ títí yẹn gbígbẹ́ ọ̀dà olóko òwe ni mo láti nígbà tó yẹ pé mo lè ní pé mọ́tò ń bọ mẹ́tìkì mọ́tò kọlu yìí náà kò tó lè yìí she was so happy mi ì lè káyé èèyàn tí n bá jáde báyìí tó yẹ pé máa bá mi àìmọye èèyàn tó yẹ pé tí mi ò expect lóṣù ń gbà mí bàbá asàfùláì mi ṣọ́wọ̀ mo ń fẹ́lẹ̀ káwọn àfáà yìí gbogbo àwọn tó ń sọ kọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ this is not good àwọn èèyàn sọ́fà nítorí ẹ̀kẹ́ máa sọ kọ́lẹ̀ sọ yìí ẹni ìjọba lọ sí yóò rẹ̀ máa jẹ́ báwọn ìjọba sọ̀rọ̀ kọ́dá ṣẹlẹ̀ kíbi ilé pa àwọn èèyàn káwọn èèyàn yóò sọ́fà ẹ̀jẹ̀ ìsìnlẹ̀ ń jà kẹ́yìn lọ́lọ́run ni this is not what we want to be seeing on social media. Ẹjẹ́ sọ̀rọ̀ bí gbèsè ayé wa ṣe máa dá àwọn single mother ló wà ń tán bẹ̀ yẹn mélòó nú àwọn àpáta ń sọ̀rọ̀ mélòó ló ní foundation tó fi help àwọn single mother mélòó ní foundation tó fi help àwọn orphan àwọn ọmọ òkú ọ̀run gbogbo tó yẹ kẹ́ wọ́n ṣe ẹ̀ ṣe àwọn oníkẹ̀sí tó ń sọ̀rọ̀ yìí mélòó nú wọn ló ní foundation tó fi help àwọn tẹ́bi ń pa ìjà tí ò necessary lẹ́yìn jà káàkiri ṣé ń táyé kọ̀mpútà dẹ̀ kò sí ní tẹ́tàdé mọ̀ ṣe láyé ni this is not good. Àbáṣẹ́gun Amariba ó dàbọ̀. Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó. Thank you.